Emefiele àtàwọn DSS kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí nílùú Àbújá níbi táwọn agbófinró DSS àtàwọn wọ́dà ti kọjú ìjà síra wọn nítorí Emefiele lójú gbogbo ayé. Ó jẹ́ nǹkan ìtìjú tírú ẹ̀ kì í ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè tó ń lépa ìdàgbàsókè kiri. Oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Nígbà tọ́kan bá wáyé tẹ́ ẹ bá ń pariwo pé léyìí mà le o, ẹni tí ìkú òǹbẹ̀ tómi ò fi tún ṣẹlẹ̀. Ìyẹn ó sì lè débi pé kò sẹ́ni tí ó lè wí kinní kan mọ́. Àwọn agbófinró tí wọ́n ń ṣọ̀daràn àtàwọn tí wọ́n wáá fẹjọ́ ọ̀daràn sùn nígbà tí wọ́n bá kọjú ìjà síra wọn kì í ṣe pọ́daràn ó máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni, pàápàá ńgbà tí wọ́n fi hàn gbogbo ayé páláìní kan ṣe làwọn. Àwọn wọ́dà tó ń tọ́jú ẹlẹ́wọ̀n fẹ́ jẹ́ Emefiele gbà, àwọn DSS lọ́dọ̀ àwọn ló yẹ kó wà. Níjà bá dé pálapàla. Kò sóhun tó borílẹ̀-èdè yìí jẹ́ ju bí àìkítẹ̀ lófin. Ìjọba Nàìjíríà ni ó ṣòfin o. Àwọn tí wọ́n sì pè lágbófinró tó yẹ kí wọ́n rí ipòfin náà ṣiṣẹ́, àwọn gan ni ó dúró sí gbangba tí wọ́n máa rúfin náà lójú gbogbo ayé. Nígbà tẹ́ni tí wọ́n ní kó gbófin dúró bá yí padà tó darúfin fún rẹ̀, kí wàá láràlú ó ṣe? Kò sẹ́ni tó lẹ̀bi ọ̀rọ̀ yìí jà àwọn DSS fúnra wọn lọ. Ṣebí ilé ẹjọ́ ló dájọ́ pé kí wọ́n gba béèlì Emefiele. Ẹni tí wọ́n bá sì ti gba béèlì ẹ̀ bẹ́ẹ̀, ọ̀dọ̀ àwọn wọ́dà ni ó wà títí tí wọ́n fi ṣètò béèlì náà tán. Ṣùgbọ́n nítorí pé àwọn DSS ṣì ń wá páńpẹ́ tí wọ́n fi Emefiele tí wọn ò tí ì rí, wọn ò fẹ́ kọ́kùnrin náà bọ́mọ wọn lọ́wọ́. Ìjọba àpapọ̀ ló sì wà lẹ́yìn DSS tí wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí. Ìjọba àpapọ̀ ń fẹ́ kí wọ́n wá kinní kan kà sí Emefiele lẹ́sẹ̀ kí wọ́n lè fi pamọ́ fúngbà pípẹ́. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé omi ń bẹ lámù. Ọ̀pọ̀ ọ̀rọ̀ wà lẹ́nu Emefiele tó jẹ́ tó bá tú kinní náà jáde, ọ̀pọ̀ àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ yìí àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣèjọba tán, gbogbo wọn ni wọ́n fara gbá ń bẹ̀ nítorí àṣírí ọ̀pọ̀ nǹkan ni ó tú jáde. Godwin Emefiele kì í ṣe èèyàn kékeré. Bí ọdún 10 ló fi ṣolórí báńkì àpapọ̀ ilẹ̀ wa. Ó ti kọ́kọ́ bá Jonathan ṣiṣẹ́ fún bí ọdún 2 kó tó ṣẹ̀ṣẹ̀ wá bá Buhari ṣiṣẹ́ ọdún 6. Gbogbo bówó Nàìjíríà ṣe bàjẹ́, gbogbo àwọn tí wọ́n gba dọ́là tí wọn ò fi ṣiṣẹ́, gbogbo àwọn tí wọ́n fọ́nà èrú kówó Nàìjíríà sápò, wọn ò lè ṣe gbogbo kinní yìí bí ò bá lọ́wọ́ Emefiele nínú. Àwọn tí wọ́n lágbára jùlọ ní Nàìjíríà yìí, àwọn tẹ́mefiele ń bá ṣọ̀rẹ́ nìyí, títí dórí Buhari àtàwọn ẹgbẹ́ ẹ̀, títí dórí àwọn tí wọ́n ń ṣèjọba báyìí pàápàá. Ta ni ó lóun ò Emefiele nù wọn? Ta ni ó sì sọ pé òun ò tí ì há sọ́wọ́ Emefiele yìí rí ń pa bìrìbìrì tí wọ́n jọ ń ṣe? Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá túdí Emefiele wò yóò túdí àwọn àṣebàjẹ́ olóṣèlú Nàìjíríà wò. Gbogbo àwọn tẹ́ sì ń pè lólówó, gbogbo àwọn tẹ́ ń pè lágbà òṣèlú, gbogbo àwọn tẹ́ ń pè lágbà olóṣèlú, gbogbo àwọn tẹ́ ń pè lọ́gàá iléeṣẹ́ ìjọba, ní yakata báyìí láṣìírí gbogbo wọn ó tú. Ohun tó fà á nìyí tó fi jẹ́ pé eégún ẹja l'Emefiele jẹ́ fún DSS. Apá ìkúté ilé òkàwùsà ni, yóò kàn máa yí kiri náà ni. Ìṣòro gidi wà fún DSS láti fi Emefiele pamọ́. Àwọn alágbára Nàìjíríà ò ní jẹ́, bẹ́ẹ̀ ni wọn ò sì lè fi Emefiele sílẹ̀ kó táwọn àṣírí ọwọ́ ẹ̀ yóò bà nǹkan jẹ́ fún gbogbo wọn. Bí oṣù 2 l'Emefiele ti lò láhàámọ́ DSS tí wọn ò sì tí ì mọ ẹ̀sùn tí wọn yóò kà sí lẹ́sẹ̀ gan. Gbogbo èyí tí wọ́n ń kó wá tó jáwàwí nílé ẹjọ́ ní kò sọ́nà ń bẹ. Èèyàn kì í déédéé mẹ́nìkan kó pè lọ́daràn tí ò bá jẹ́ wọ́n ti ṣèwádìí tó dájú lórí ẹ̀. DSS ò tí ì parí ìwádìí tí wọ́n fi ké Emefiele mọ́lẹ̀. Ìyẹn tí wọ́n bá tiẹ̀ ní ìwádìí kan tí wọ́n ń ṣe rárá. Báwo ni wọ́n ó ṣe wá tirú ọkùnrin tó fọdún 10 wà ń kó agbára ńlá bẹ́ẹ̀ ní Nàìjíríà mọ́lé táwọn náà ò ní gbọ́hùn ẹ̀? Ìjọba wa pàápàá kó mẹ̀sùn tí wọ́n fẹ́ kà sí Emefiele lẹ́sẹ̀. Wọn ò sì fẹ́ kó wà ń gbòòrò. Ṣùgbọ́n òfin ilẹ̀ wo fààyè gba gbogbo eléyìí. Bẹ́ẹ̀ bá mọ̀daràn, ẹ bá ṣẹjọ́ kíákíá kí wọ́n sì dájọ́ tó bá tọ́ fún un. Láti fi èèyàn pamọ́ máa wá wẹ́sẹ̀ tá a kà sí lẹ́sẹ̀ kiri kì í ṣe ohun tó bófin mu bíkíbi. Irú ìwà ìlójútì tí ó máa ṣẹlẹ̀ náà la rí lọ́sẹ̀ tó kọjá yìí. Kí DSS gbé Emefiele lọ sílé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn gidi. Kí ìjọba fúnra wọn sọ ohun tí Emefiele ṣe, kí wọ́n sì gbà láàyè láti sọ tẹnu ẹ̀. Bí gbogbo eléyìí ò bá ṣeé ṣe, kí wọ́n fẹ́ Emefiele sílẹ̀. Bẹ́ẹ̀ ohun tó burú ni láti tẹ́ Emefiele sílẹ̀ pẹ̀lú gbogbo ònira tó kó bọ́mọ Nàìjíríà àti ìwà àbàjẹ́ tó fojú hàn gbangba. Bí wọ́n bá tú u sílẹ̀, yóò fi hàn pé inú ìbàjẹ́ la wà nítorí ìjàyà nìkan. Ìbẹ̀rù pé káṣírí àwọn tí wọ́n ń ṣèjọba yìí náà má tú ló lè mú kí wọ́n ní kí Emefiele máa lọ.
ẹ má bàlú yìí jẹ́, ẹ ti mẹ́nìkan kẹ́ ẹ fi jófin ìwà àbàjẹ́ káwọn tó kù lè yẹra ń di aburú wọn. Ẹ táṣìírí Emefiele síta kẹ́yìn náà sì jẹ́ k'Emefiele sọ tẹnu ẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ o, ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.